الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أرجو الله سبحانه وتعالى تقول هذا إلي تمسي الإسلام أترى لكم كيولا تكرفنا محمد صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى تسنى وكسي إلي تفهم تاجف Allah subhanahu wa ta'ala ó bá wa ṣàlékún ìkẹ́ àti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ní àìní dènà pẹnu torí pé ọjọ́ ti lọ kí mùkọ́dímà kó má tún pọ̀ jù. Ó yẹ ká ti bẹ̀rẹ̀ tó tẹ́lẹ̀ but mímọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí kinní yẹn fọ́ìsì yẹn ò jáde. So mo wá nídà tí cancel yẹn n tún bẹ̀rẹ̀ ẹjẹ́ apẹ́ òní bọ́dẹ̀ wù mí kí n sáré sọ mo fẹ́ sọ yìí pé ó pàtàkì pọ̀. Tá bá wo àkọlé tó wà ní orí níyìí ń sọ̀rọ̀ nípa conversation between Ustaz Kutubi àti brother kan tó ń pè ní ọ̀kan lórí owó Cairo. Bákan náà Sheikh Imran Eleha àfọ́ oní geomancy sọnù lórí Quran 7 verse 40 kí la fẹ́ sọ lórí ẹ̀. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ méjèèjì yẹn náà ló ní ṣe pẹ̀lú Sheikh Imran Eleha. Ọ̀rọ̀ méjèèjì náà ló ní ṣe pẹ̀lú wọn ló dẹ̀ ti yé wa ní àárọ̀ yìí torí ẹ rí wípé ó ṣe díẹ̀ mo ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jọrú àwọn ọ̀rọ̀ báyìí. Kò dẹ̀ sí nǹkan tó fà á torí bá ti sọ̀rọ̀ nípa jálàbí a ti sọ̀rọ̀ nípa gbá a ti sọ̀rọ̀ nípa àwo ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́. So wá ní pé tí nǹkan kan bá ti jáde wá ká sọ ọ́ lè mọ̀ lè jókòó tì pé ojoojúmọ́ táwọn sọ ni. Wọ́n àwọn ìyá wa tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ prógrámù tiwọn ó dá lé ọ̀rọ̀ àwọn àfóúnjálàbí lórí àmọ́ fún wọn ní sọ̀pọ̀ torí gbogbo wa náà pátá àlè mọ́. Wọ́n lẹ́kọ̀ọ̀kan àmọ́ sọ ẹ̀rìkẹ́ bá ṣe mọ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkùnrin ni bí ìkan lówe táwọn àfáà pa wọ́n ní a kì í sán púpọ̀ lójú kankan náà ilé ò mọ̀ sán bí ilé ò mọ̀ sán bá wáyá á wà pàdé papọ̀ ní ojú kan náà. Ẹ wá ní tí mo fẹ́ sọ nípa conversation tó ṣẹlẹ̀ láàrin Ustaz Kutubi àti brother tí wọ́n ń pè ní ọ̀kan lọ́mọ yẹn. Ní pé mi dákọ̀ gbogbo àwọn èèyàn báyìí ẹ̀wọ̀n òsínú ẹ̀ táwọn máa dákọ̀ wọn tá bá ń ṣe prógrámù bí wípé èèyàn kan làwọn èèyàn báyìí ẹni tí ò sì ṣe fi kíni o tí ò sì fọkàn àwọn èèyàn báyìí. Ẹni tí ó bá sì tún ti ní mòró àpè sábà sọ̀rọ̀ wọn ní gbogbo
wá ní pé ẹ sọ̀rọ̀ fadhakkir innaka anta mudhakkir lasta alayhim bimusaytir. Àìsọ ọlọ́pàá fẹ́ nìkankan. Tá bá ti sọ tiwa, ó bá gbọ́ ọlójú ògbó. Tó bá wá kù sí lọ́wọ́ tí ó bá wá gbọ́, ọwọ́ ẹ̀ náà ni. Ó dàbí ẹni wípé ní àná, ẹni tá a pè ní ọ̀kan lọ́mọ yìí, wọ́n ṣe prógráàmù kan lánàá ní orí lọ́dọ̀ wọn ṣá nípa ó sà láwọn táìtù kan báyìí tí ó tẹ̀sí ẹni mọ̀ pé sọ́rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀rọ̀ kíni kò ní yéèyàn gan pé kí náà ń sọ yìí. So brọ́dà yẹn gbà tó wá ń ṣe prógráàmù lọ, ó wá pe Ustaz Abdulhakeem Kutubi, ó pè wọ́n wọlé sórí prógráàmù. Èmi ò mọ̀ ó, bó ṣe pè wọ́n mi ò mọ̀, nǹkan jọ sọ mi ò mọ̀. Ṣùgbọ́n náà mo gbà mọ̀ tó dá kí n sọ̀nà tí mo gbà mọ̀ yẹn torí nǹkan kan tí mo fẹ́ padà play níwájú. Òkú mú wa dàbí pé abó mo ṣe wá mọ̀. Sheikh Abdulhakeem Kutubi hafidhahullah wa ra'ah. Àwọn náà wá pè mí láàárọ̀ yìí pé Abumordi ọ̀rọ̀ kan wà tá a fẹ́ sọ tó pàtàkì o. Nǹkan báyìí ló ṣẹlẹ̀ lánàá. Ó dà pé tíríkì táwọn èyí tó ń lò ní ìsìn òun nìyẹn o. Wọ́n kàn pè àwọn wọlé sórí prógráàmù. Àwọn òsì ẹ̀wọ̀n kan ṣe prógráàmù lọ́wọ́. Ó dẹ̀ ń bí àwọn láwọn béèrè báyìí. Ọlọ́run ló wá gáìdì àwọn. Ṣùgbọ́n àwọn padà lọ wo prógráàmù yẹn. Àwọn rí pé àwọn ọ̀rọ̀ kan wà táwọn sọ tó ṣe wípé kò mọ jáde báwọn ṣe ń sọ̀rọ̀ yẹn. Bọ̀ ní táwọn tó yẹ pè mí gangan ni pé kémi náà sọ́ra o. Torí pé mi náà wà náà àwọn tó mọ̀ sí lecture lóṣù ṣùgbọ́n wọ́n yẹ kí wọ́n kàn pè mí náà. Wọ́n wà mọ́ bí wá lọ́rọ̀ tó ṣe wípé ó lè dá wàhálà lẹ̀ láàrin ara wa. Torí ọ̀rọ̀ tọ́gbẹ́ni yìí ń bi àfá Abdulhakeem Kutubi náà lóòótọ́. Tí ẹ bá ṣe pé Ọlọ́run bá gáìdì Sheikh Abdulhakeem Kutubi, wallahi ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ náà dẹ̀ ní lóòótọ́. Ṣùgbọ́n tọ́lọ̀ yìí sì fún àwọn èèyàn tiẹ̀ lẹ̀. Tọ́lọ̀ yìí ṣe kí ni o? Tọ́lọ̀ yìí fún àwọn èèyàn tiẹ̀ lẹ̀. Ọlọ́run gáìdì wọn pẹ̀lú kí ni wọ́n sọ lórí ètò yẹn ní àná. Ọlọ́run gáìdì wọn gan. Ọlọ́run gáìdì wọn gan gaskiya wallahi. Ọlọ́run gáìdì àfáà gan. Ó bi wọ́n ní ìbéèrè mẹ́ta. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé wọn mẹ́ tó ń pe àwọn o. Wọn mẹ́ni tó ń pe àwọn pé sọ́kan lọ́mọ ni o àbí ta ni wọn mẹ́ tí ń pè wọ́n. Àwọn kan gbé kọ́ ni. Kódà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn gan ní tó kọ́kọ́ jáde ni wípé àwọn àfáà yẹn o onírádàràdá ni wọ́n àti àwọn àfáà kan sọ bóyá àwọn afúnjálàbí náà ń sọ̀rọ̀ wọn. Ní tó sọ nìyẹn. Wá bí wọ́n béèrè mẹ́ta. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wípé ẹnìkan sọ wípé iṣẹ́ tó ń jẹ́ yìí o màláìkà lọ́lọ́run rán sóun. Wọ́n dá lóhùn wọ́n ní ẹni tó bá sọ bẹ́ẹ̀ á wò pé kí ló gbà lérò. Torí pé gbogbo wa náà la ní ẹ̀mí tí mo sọ wípé ṣe dáadáa ṣàbúrú. Ó mọ̀ jẹ́ tẹ́ni yẹn gbà lérò nìyẹn kì í ṣe bóyá màláìkà òun lẹni yẹn ń sọ. Àwọn òtí mi ti ń sọ̀rọ̀ gbogbo gbà yẹn. Ìbéèrè tó sì béèrè yẹn ó fẹ́ fi tako àfáà Saheed Shittu ni. Tẹ́gbẹ̀tà náà bá lọ fáyà tí mo farabalẹ̀ dá ìbéèrè bá yóò gbé wọn kọlu ra wọn. Ẹ ṣọ́ra o, báwọn bídá ṣe mọ́ sí ti wọn nù o. Àwọn oníbídá wọ́n wà padà kọ́ ti wọn pé kódà gan Kutubi gan báyìí òun gan ó tún bú Saheed Shittu lórí ọ̀rọ̀ kan tó sọ. Mo sì ń bọ̀ wá sórí àwọn ọ̀rọ̀ ń padà. Ìbéèrè lẹ́ẹ̀kejì òun ni wípé kílẹ̀ sí ń sọ lórí kọ́mọ kékeré mọ́ bú àgbàlagbà. Àfáà ní irú ìbéèrè wo nìyẹn? Irú ìbéèrè wo ni kílẹ̀ sí ń sọ lórí kọ́mọ kékeré mọ́ bú àgbàlagbà? Èmi ò expect pé mo béèrè bá lọ́wọ́ mi, wọn ò tí mi ti ń pè wọ́n gbà ẹ̀. Ó wá ní àkílódé tí mo lè dáhùn. Èbí ìbéèrè ẹ̀sìn ni àfáàdẹ̀ ní yóò yẹ kẹ́ lè dáhùn náà. Wọ́n ní táwọn ń sọ ni wípé kéèyàn tó lè mọ béèrè pé kí ni ẹ̀sìn sọ nípa kọ́mọ kékeré ó mọ bú àgbàlagbà nǹkan kan yà ṣẹlẹ̀ ni. Torí wípé kò sẹ́ni tí ó mọ̀ nù wa wípé ọmọ kékeré ò gbọdọ̀ mọ bú àgbàlagbà náà. Wọ́n wá mú àpẹẹrẹ kan wá. Torí gbà kan pé mi tọ́tọ́ sọ̀rọ̀ fún mi nígbà padà lọ gbọ́. Èmi ò sí ẹ̀mọ̀ pé ní yìí sì ń ṣe program wà lọ́ọ̀ mo sọ fún ọ náà nìyẹn. Ní yìí sì ń ṣe program o, èmi rò pé bóyá kò ṣe program mọ́ tiẹ̀ ni mi ò mọ̀ bó sì ṣe program. Àtà oníkùránì gan mi ìṣẹ́ ọ̀gbọ́n wọ́n dàbí mọ̀ pé wọ́n sì exist mọ̀. Torí tó jọ́rọ̀ ẹ̀sìn tèmi lè bá wọn sọ, tèmi rò wípé mi lè sọ, èmi ti sọ. Tó tọ́ bá tún sọ nǹkan mi ìtàbá rí pé lè á tún sọ̀rọ̀ lórí ẹ̀. Á tún sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n tí ò bá fi wọ́n lọ́rùn lẹ̀, àwọn support ń tàn.
ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí gbogbo wa tá a jọ ń ṣe social media tí wá lè jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹtẹlómi lè jẹ́ gbogbo ìgbà tó bá jẹ́ pé orí òdodo náà sá ló ń tọ̀ wá á mọ̀ support ẹ̀ náà ni. so wọ́n ní bígbà téèyàn máa ń béèrè wípé kí ni ìdájọ́ sódà kọ́mọ bá ìyá rẹ̀ sùn àbí sódà kọ́mọ lu ìyá rẹ̀ àbí sóbá ìyá rẹ̀ sùn náà béèrè ni. wọ́n ní kò sẹ́ni tí ó mọ̀nà pé ìbéèrè yẹn tako làákàyè pé béèrè yẹn kò yẹ kéèyàn máa béèrè torí gbogbo apáta náà láti mọ̀ pé nǹkan tí ò dáa ni káìsẹ̀ wà máa béèrè yìí kò sí tó yẹ káìsẹ̀ máa béèrè náà. àbábọ̀là kí n kú tún fi ní làákàyè. wọ́n tí mẹ́tí ń pè wọn gbogbo àyẹn wà lọ́ ìwọ̀n tí mẹ́tí ń pè wọn. ìbó ṣe wà lórí prógámù wọn tá à ń sọ yìí. wọn ò tí mẹ́tí ń pè wọn àwọn kan dá béèrè tí wọ́n ní. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìbẹ̀lẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹlẹ́ẹ̀kejì yẹn náà wọ́n fẹ́ fi sọ̀rọ̀ nípa brọ́dà kan tá ń pè ní Yahya Gambari mi ò rántí okùn ẹni yẹn dáadáa mi fi taratara mọ ẹni yẹn. tó bọ̀ tó ló padà sọ pé àwọn tóun torí ẹ̀ béèrè lé àbákùtù wá sọ wípé nípa tó ń sọ yẹn gan o àwọn náà ti ń gbégbèsè lórí pé àpòyẹ́kẹ́ni yìí kó mọ ṣe tó báyìí. ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ìyẹn làbòsí tó tóbi fẹ́ wà. àwọn èsì ìsàbòsí èèyàn tiwa no àwọn ìsàbòsí èèyàn o torí wípé à ń bẹ̀rù ìjọ tá pàdé Allah subhanahu wa ta'ala à ń bẹ̀rù ìjọ gbéǹde alkiyama. ó tún wá bí Ustaz Abdulhakeem Kutubi wípé tó dáa ẹni tó ṣe pé kò nílé kéwú tó dáa ẹni tó ṣe wípé kò nílé kéwú ó wá lọ kọ lẹ́tà sí Azhar wípé kán fún òun lówó gbé sódà bẹ́ẹ̀. Abdulhakeem Kutubi ká kọ́kọ́ sọ wípé òdìgbà téèyàn bá tó nílé kéwú kó tó lè kọ lẹ́tà sí Azhar pé kán ràn lọ́wọ́. wọ́n ní ẹ tó sọ wípé skúùlù ní ó sì ń gbó lọ́wọ́ àwọn ọmọ sùkú o. àwọn padà wá gẹ́ẹ̀tì wípé ókè ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ gangan òun ni Sheikh Imran Eleha. ìgbà táàfà tán wà dáhùn níta sọ ni wípé subhanallah wọ́n ní àbòsí láńlá irọ́dẹ̀lẹ̀ ń pa máa fà yẹn. wọ́n tún wá sọ bẹ́ẹ̀ pé ọmọ yẹn sàdúnákà yẹn òun náà sọ bẹ́ẹ̀ wípé àáfà yìí lọ kọ lẹ́tà ó lọ fi gba owó ní Misro wípé lẹ́tà yẹn wọ́n fọ́ọ̀jì rẹ̀ ni. headline kí náà máa ń pe kíní kan báyìí tí wọ́n fi síbi àwọn tó máa ń kọ lẹ́tà kankan pé èé ṣe lẹ́tà àáfà yẹn wípé irọ́ ni wọ́n fọ́ọ̀jì kíní yẹn irọ́ ńláńlá òun náà pa máa fà náà pé irọ́ ńláńlá ẹ wá mọ tó fọ́nì kó tó di wípé ẹni yìí bó ṣe ń dá nọ́mbà wọn àwọn ọ̀daràn tí wọ́n kọ́mẹ́ǹtì náà dá irú kíní wọn wà ó ti ní Kutubi ò lè gbé láíláí ìkan tó ní wà lọ́ọ̀yì kò lè gbé tó bá wo prógámù yìí padà wọ́n tó bá sọ bẹ́ẹ̀ ó ti jẹ́ Ọlọ́run láàwẹ̀ ọjọ́ mẹ́ta torí ó ti búra lórí ìrọ́bà ó ti búra pé wà lọ́ọ̀yì kò lè gbé àbá Kutubi sì gbé kọ́ọ̀lù yẹn o ìwọ tó sọ bẹ́ẹ̀ àtẹ̀yìntẹ́ sọ bẹ́ẹ̀ ó ti dára àwẹ̀ mẹ́ta. ẹlẹ́ẹ̀kejì ẹnìkan sọ ìgbà tí àbá Kutubi sọ wípé irọ́ àbòsí òun lẹ̀ ń ṣe fún àfáàtẹ́ ń sọ yẹn ọkọlọmọ ìwà ń bí wọ́n wípé ṣe ti mẹ́tí ń sọ̀rọ̀ ni ọlọ́pàá mẹ́tí ń sọ̀rọ̀ wọ́n wá ní tàṣẹ ẹni tí mo bá sọ ẹsẹ̀ wá sọ wípé èmi ọ̀kan lọ́mọ ní o ìjọba gbogbo kinní kan ó sàsọ ìjọba àwọn bídíà tó ó sàsọ tó fẹ́ sọ fún wọn bẹ́ẹ̀. ṣùgbọ́n tábà Kutubi bá ti ń sọ̀rọ̀ lórí wípé àbòsí lẹ́sẹ̀ fáfá yẹn kò sí ní jẹ́ kí wọ́n lọ gbówó Cairo ó máa mú ti ibẹ̀ yẹn kẹ́sí pé ó máa mú ti pátápátá òun máa gbọ́ létí rẹ̀ toró fi kinní kan sétí bí eléyìí báyìí ṣùgbọ́n tọ̀dọ̀ tiẹ̀ white ni òun máa gbọ́ àwọn tí ń ṣe tán wo prógámù àwọn onígbọ́n tábà Kutubi ń sọ mọ́ tí ẹnìkan náà máa gbọ́ jáde. tábà Kutubi ṣe ń fáyà wípé àáfàá yóò gbó kankan Cairo ìrọ́lẹ̀ ń pa wípé àáfàá Kutubi sọ pé mo rí pẹ́yìn náà tún gbé jáde gan torí Ọlọ́run wá ṣe àáfàá Abdulhakeem Kutubi náà wá rí kọ́ọ̀dù kíni o ọ́díò yẹn lórí fóònù tiwọn náà kódà wọn mọ̀ pé orí prógámù lọ́kàn lọ́mọ ìpè àwọn sí Ọlọ́run ni mọ́ gáìdì ẹni tiẹ̀ kò nídìí kẹ́ forí àwọn èèyàn kẹ́ fi gbára wọn. káwọn Kutubi náà wá dáhùn ẹgbẹ́ béèrè tí ń béèrè yẹn tí èèyàn fẹ́ dà lẹ́ẹ̀kan náà èèyàn lè dá wà lálẹ́ kí èèyàn sọ pé tó dáa kí èèyàn lọ mọ parọ́ gbowó ń Cairo tẹ̀gbẹ́ téèyàn sọ ni pé kò dáa àbí tábà bí èmi náà kì í máa sọ. ṣùgbọ́n tó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀
ó ti mọ bí tán fẹ́ lu ọ̀rọ̀ yẹn fún ó tètè mọ̀ pé kí ni lẹ́tà àárọ̀ tẹ̀ ń gbé kí òun lẹ́ tó gbé dé táfà Blakim tún fi dáhùn nìyẹn pé no irọ́ lẹ̀ ń pa mẹ́rin tán gbé lẹ́tà rẹ̀ káàkiri wọn ò sì tí mọ̀ pé nǹkan ní gbà wọ́n táìmù yẹn tẹ̀mù tán bá bíyàn wípé ẹnìkan ní màláìka ló ń ránṣẹ́ tóun fi ń jíṣẹ́ tóun jẹ́ yìí tẹ̀mù kí lè yóò sọ pé ààfin tó níyẹn sì ò dá ṣùgbọ́n Blakim Kutubi wọ́n farabalẹ̀ dàgbà irú ohun tó ń wo ẹja wo pé kí ló gbà lérò bóyá ó ń gbé nǹkan kan síra wọn ni àbí kí ló ṣẹlẹ̀ gangan àwọn àfáàtò nílà káìní wọ́n dẹ̀ ń sọ ń bẹ̀ wípé irọ́ lẹ̀ ń pa máa fà yìí o wọn ò kọ lẹ́tà kankan sí kíni o wọn ò kọ lẹ́tà kankan sí Cairo wọ́n wá tẹnumọ́ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kíní yìí kò sí kíni o àwọn ibẹ̀ yìí ò wá jáde àwọn ibi tó ń nídìí ń bẹ̀ o nìkan ní jáde ṣùgbọ́n àbá fáyà náà wípé in tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀ wọn àfà yìí ò sí kíni o kò gba owó kankan ní Cairo irọ́ làwọn tó ń gbé kíní yẹn o tó ń gbé káàkiri irọ́ ni wọ́n ń pa ó wá fẹ́ mọ́ accuse Alfa Saheed Shittu again wípé òun náà mọ́ bú àwọn àfà Kutubi ní tó accuse Alfa Saheed Shittu fún yìí ó ní wọ́n náà ṣe yìí náà wà nẹ̀mí wa jáwọ́ bí tọ̀dọ̀ tèmi báyìí whereas èmi mọ́ sọ gbogbo ìgbà Alfa Saheed Shittu hafidhahullahu wa ra'ah kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wọn ẹyọ kan wọn mọ́ sí wa wọ́n dájú ẹgbẹ̀rún ìtàn pé lọ́kàn lọ́mọ ṣùgbọ́n mi ò dákọ̀ọ̀kan lọ́mọ báyìí ṣùgbọ́n àbòsí ò dáa àfáà yóò mọ̀ pé ní prógámù ló pe àwọn sí torí ìtọ́lọ́run kí lẹ fẹ́ gbàgbọ́ kí ni tó tán bá ti wá sọ̀rọ̀ táwọn náà bá lọ sọ wípé ẹ mọ̀ bọ́ tọ́tọ̀ sọ pé bóde yóò sì lọ́wọ́ parọ́ gbowó Cairo táwọn mọ̀ pé ó ní tó fẹ́ lò fún yóò wà lọ gbé wá wípé Alfa Kutubi gan ó tako Sheikh Imran Eleha ipò gan gbà wípé wọ́n ṣe náà parọ́ gbowó Cairo wò dáa wíyàrá sí lẹ́tà tẹ̀ ń gbé kì í irọ́ lásán ni ló wà ń bẹ̀ tó mọ́ sí gan dá wà lálẹ́ Alfa Kutubi tó wá ń sọ wípé mo láwọn nǹkan méjì míì náà tó yẹ pé mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ ṣe tí ò dáa bá fẹ́ sọ àwọn nǹkan méjì tó ṣe tí ò dáa báyìí ó mú tibẹ̀ yẹn onìkan ní dá gbọ́ létí ìtẹ́kẹ̀gbọ́ lẹ́yìn rẹ̀ ni wípé tí mo sáàmọ̀ ni wípé kò sí nǹkan tí mo sọ ń pa Saheed Shittu tí ó rí bẹ́ẹ̀ gbogbo Alfa Kutubi wá sọ pé sọ ń pa Saheed Shittu tí ó rí bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kínní yóò jáde màá wá play rẹ̀ ẹ mọ̀ gbọ́. ẹ mọ̀ gbọ́. ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń bọ̀ ẹ jẹ́ tó bẹ̀rẹ̀ play. ìgbà tí Alfa Blakim Kutubi fẹ́ sọ àwọn nǹkan tó sọ tó jẹ́ pé irọ́ ni ibẹ̀ ò jáde lórí ètò ẹ ní tí mo kàn gbọ́ ni gbogbo tí mo sọ pa Saheed Shittu òótọ́ ni kí ẹmọ̀ kọ́ ti ní nǹkan kan Alfa Kutubi sọ pé sọ tí ó kọ̀rẹ́ẹ̀tì kò wá ibẹ̀ yìí ò wá jáde ibẹ̀ yìí ò fẹ́ kí ni kò jáde lórí ètò yẹn kò jáde bẹ́ẹ̀ ẹ lè dá wa lálẹ́ láàrin tiwa àwọn ìsàbòsí láàrin ara wa bá àfáà mi bá ṣe tí mo rí pé kò bá ẹ̀sìn mu tí mo rí pé bá tako súnnà tó dẹ̀ jáde sí gbangba a máa kọ̀rẹ́ẹ̀tì wọn ṣe àkíní yìí ẹ bá wa tún ṣe o tàbí ọdún pẹ́yìn bí lásìkò fẹ́ mọ́ lò lókùnrin àgbé jáde wípé kíní yóò correct àwọn ìsàkòsí fúnra wa àwọn àyèṣe fúnra wa ti wà àwọn àyèṣe torí ọ̀tọ̀ fi jẹ́ wípé ẹnìkan sọ fún mi jọ́kọ̀ wípé Alfa Saheed Shittu tí mo rí yẹn pé afá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá sọ pé wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọn ò gbọ́ mọ́ ṣe bá wọn sọ ni ẹni a sọ fún pé ẹ̀rí wípé ẹ̀yin Alfa Blakim Kutubi àtàwọn míì náà ẹ̀rí pé afá yóò kí ń takò yín mo ní bẹ́ẹ̀ ni wọ́n nídìí ni wípé ó rí wípé sincerity wà nù ọ̀rọ̀ yín kí la fẹ́ takò wọn fún tó bá sin tí ó correct a máa sọ pé tẹ́sí yóò correct wọ́n dẹ̀ fún pamọ́ sọ Sheikh Imran Eleha bó ṣe jẹ́ wípé àfa àgbà ni wọ́n yẹn tàbá ní pé kíní yìí kò correct a máa sọ ìgbà tí mo kí ń ṣe sọ́nà mo dá kì í sọ́ọ̀sà ṣùgbọ́n kí wọ́n parọ́ ọlọ́gbọ̀n Cairo ó kọ lẹ́tà ká ní òun ọgbọ́n ká fẹ́ràn ẹnu ká wà tì í tẹ̀kan lọ fọ́ọ̀jì fúnra lára yín this is the other ẹbẹ̀rẹ̀ náà ó ṣe lẹ́bẹ̀rẹ̀ ọlọ́ta àǹsọ́ bó lè ṣe fẹ́ páyọ̀ lọ irú yín báyìí bó lè fẹ́ páyọ̀ lọ àfọ́ àwọn sọ fún wípé àìmọye nǹkan ló sọ nípa Alfa Saheed Shittu tí ó rí bẹ́ẹ̀ ẹja gbọ́
ẹjá gbọ́ ẹjá gbọ́. Ẹ̀wọ̀n kan ó kọ́ tí wọ́n dànù ní afá sọ wípé nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ pa Àfá Saheed Shittu tí ó rí bẹ́ẹ̀ ẹ sọ wípé logo save your soul ẹ sọ wípé àwọn kọ́ọ̀tì logo kọ́ọ̀tì ni kò lè dìfẹ́ǹdì kìíní yẹn lójú Àfá Abdulhakeem Kutubi but ibi bẹ̀yẹn wà lọ́ì kò jáde síta ẹnu àwọn prógámù yẹn kò jáde síta ó mú ti bẹ̀yẹn onìkan ló ń dagbọ́ létí òun nìkan báyìí ló ń dagbọ́ létí kí ló ní tó lè gbé yẹn náà bọ́ ọ̀tà nígbà tó rí pé tó pè in tó rò pé fẹ́ rí ṣe ọlọ́òjì orí ṣe ó wá mú ti àwọn kan òun gbá àwọn kan bọ́ta tó bá jẹ́ pàpà Kutubi lọ kó sí chapọ̀ owó Cairo tán lọ́mọ Sheikh ìmúrọ̀lẹ́ àyẹn lọ́rùn ni bàbá ńlá wàhálà ni ò bá lọ jẹ́ yóò kàn gbé ni pé ẹ wo Kutubi náà o òun kan sọ wípé ìmúrọ̀lẹ́ lẹ́yà o bó ṣe lọ gbowó Cairo kò dá kò ṣe kinní kan kí ló dé afọwọ́ ní lógò tẹ sọ wípé àwọn kọ́ọ̀tì ló ní gbogbo tí mo sọ yóò jáde lórí ètò àwọn mẹ́n tó ṣe gangan mo fọ́lọ́n tó dá mi búra sí èmi gangan mẹ́n tó ṣe lógò ẹni tí mo mọ̀ báyìí káàjọ fojú rinjú báyìí tí mo dámọ̀ dáadáa òun ló ń tàn ẹni tí mò ń sọ yìí èmi mọ̀ Àfá Abdulhakeem Kutubi mọ̀ atúpẹ̀rẹ̀ kẹ́ni sọ́sà Lateef Adépìtẹ̀ àwọn náà mọ̀ lọ́ni The Muslim TV àwọn náà mẹ́ni yẹn kódà ń tàn èkó bí ló tàn gbé àtijọ́ lọ́ra kankan kẹjàrí lẹ́yìn tí mò ń sọ yìí àjọ lọ́ra máìkì tí adáwò rẹ̀ lánàbà wíyà yẹn àjọ lọ́ra ni ló ń tàn ẹni yẹn ló design logo sáì kàwé láàpẹ ni sáì lajú láàpẹ ni save your soul èyàn dẹ̀ ló s save your soul sy ó ti kọ́ kó sàdúmọ́sà ti design kìíní yẹn ó wá sọ wípé àti sọ́ta mẹ́sàn lórí ètò ìmí àmọ̀sọ́ ó pọ̀ tí ẹni pin tó bá jẹ́ pàáfà bá lọ dáàsì túnú rọ́ tó fẹ́ mọ́ pa ni kò ní kọ́ tí ẹ bọ̀rọ̀ kò wá jáwọn bẹ̀yìn ó jáde ibi táfà ti ń dífẹ́ndì Àfá Saheed Shittu kò jò jáde ibi táfà ti ń dífẹ́ndì Sheikh Imran Eleha lórí pé owó kẹ́kọ̀ọ́ tẹ́ pariwo irọ́ ni lẹ́tà tẹ́ ń gbé káàkiri hun ọmọ yẹn sọ náà káyẹ náà síbi àfà sọ yẹn yìí jáde ẹgbẹ́ kò mọ tí ó bà lẹ́nu wọn tó bá tó dípọ́ ti sọ̀rọ̀ kan tó ti di pé pọ́ìntì kan fẹ́ mọ ìtì òun ni ìyókù bá yẹn nígbà yòókù mọ̀ yóò rọra ẹwọ òpẹ ẹgbọn mọ ẹjọ mo fẹ́ yín fáàrí sókè ẹ̀yin kìíní ẹwọ òpẹ ẹgbọn mọ Ọlọ́run lè sí lẹ́yìn alábòsí láyé láyé ẹgbàgbé ẹ Ọlọ́run bá tó dá wa Ọlọ́run gẹgẹ ò fẹ́ràn àbòsí Ọlọ́run ò sì lè ṣàbòsí so kò wá lè sí lẹ́yìn alábòsí bó ti sọ wípé lógo sébì ọsọ tó sọ yẹn àwọn mẹ́rin tó ṣe kò lè di kó o sí dìfẹ́ǹdì ẹ̀ fún wọn ibẹ̀ kó o gbé síta kẹjọ wá máa sọ níta pẹ̀ ń gbọ́ ni pé kò sí tí mo sọ pa Saheed Shittu tí ó rí bẹ́ẹ̀ aláwọ̀ yìí tó sọ náà tí ó rí bẹ́ẹ̀ náà sọ yẹn nàkúlẹ̀ tó dìfẹ́ǹdì rẹ̀ wá fẹ́ dá wà lálẹ́ kó fẹsẹ̀ fẹ́ ọlọ́wà fún ọ ṣe ó wá jájú ọ lọ́wọ́ ó kàn fẹ́ dá wà lálẹ́ ni o wàhálà ó kàn fẹ́ dá wà lálẹ́ kẹ́ni ó mọ fọ́yà gbogbo wọn bá ní tó fẹ́ ṣe lásán nìyẹn ọlọ́wà fún sí wá jájú lọ́wọ́ ó wá ń wọlé ẹ bí àṣàfà wa kan ó wá ń wọlé ẹ bí àṣàfà wa kan àwọn èèyàn ní voice yẹn ò clear ẹ má bínú tọ́sán náà mo ti sọ yẹn ẹ má bínú wọ́n ní voice yẹn ò clear bẹ́ẹ̀ ló yẹ kí n connect ẹ̀ mọ́ nǹkan kan kó lè bá clear ni ṣùgbọ́n ọkàn mi ò tètè sí ń bẹ̀ ṣùgbọ́n nǹkan tán sọ ọ náà nìyẹn wàláhì èmi ò mọ sọ gbogbo ìgbà mo sọ fún yín ẹ̀ẹ́dì mo ti ṣe program tó ju àwọn kìnìún wọn ti pẹ́ lóò mo busy lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan mo busy gan travel wo aláwọ̀ lectures kan káàkiri pẹ̀lú Sheikh Abdul Ali Jabata
so but mo mọ̀ wò wípé àwọn Saheed Shittu ọlọ́ọ̀ba mi ní sọ pé mo ṣe nífẹ̀ẹ́ brọ́dà yẹn tó ẹ̀mọ̀ kéèyàn mọ̀ àìgbò èèyàn débi pé àwọn èèyàn fẹ́ sọ yẹn lẹ́nu sáwọn bàbá Saheed Shittu wí ọ̀kan lọmọ ni ọ̀kan lọmọ bò tó bá yà sí ẹ̀kọ́ sọpá tó ti sanwó fáwa náà èmi àtẹ́tẹ́ sọ yà rírarí láyé ọ̀kan lọmọ bò àwọn Saheed Shittu bá tẹ́sẹ̀ wọn lọ́dọ̀ mi ó lóore jọ ọ̀kan lọmọ 1000 lọ lọ́dọ̀ tèmi ó fẹ́ bẹ̀rẹ̀ prógámù orin mi ìbẹ̀rẹ̀ ó tàpẹ́ sí bó ṣe prógámù yọ́bọ̀yọ̀bọ̀ ni kí náà sọ́mẹ̀ ẹni pé mi ò fèsì ẹ̀rí but èmi yẹn ti kéèyàn kan mọ ṣàkóso yà káàkiri wọ́n pàpọ̀ sí ṣe yín ni láàfẹ́ mọ̀ forí ara agbára ọ̀fẹ́ forí afá Kutubi gbá tàbá Saheed Shittu tàbá Kutubi gbá Sheikh Imran Eleha kí ló dé wọ́n fi àwọn nǹkan máa fi ṣe yín ni ẹ̀yin ò lè sọ̀rọ̀ láì fi irọ́ sí ti yín ni ẹ lè sọ̀rọ̀ àbí kẹ́ ẹ sá kẹ́ lọ wọ́n wá bí ọ lórí ètò ṣé bí wọ́n kún ọdẹ tó fẹ́ kí wọ́n béèrè ìgbà tí wọ́n sọ yẹn kí ló tó lè gbé jáde ká yóò gbọ́ kẹ́ wá jọ mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ó kọ́ tiẹ̀ ní wípé àti sọlẹ̀ ẹ̀jẹ̀ ń pẹ́ lómi ó wà lórí prógrámù rẹ̀ ibi tí mo sọ yẹn ò jáde ń bẹ̀ ibi táwọn ti ń fáyà wípé irọ́ lẹ̀ ń pa irọ́ ní pàápàá gbowó káírò irọ́ ni kò jáde ń bẹ̀ kò jáde náà àbòjáde ni ẹ lọ gbọ́ bọ́ọ̀tì òye wà lọ́wọ́ tèmi Sabul Hakeem Kutubi sẹ́ndì full audio yẹn sí mi fóònù tí wọ́n náà rí kọ́ọ̀dù automatically ó wà lórí fóònù mi kọ́nà bá Sabul Hakeem Kutubi lọ́wọ́ ọpọlọ wà àwọn tó bá ṣe súnlẹ̀ ègọ́ ó bí dáná ni wọ́n gọ́ ẹ tó ṣe ti takọ́lá àtàná bíbo ni ò ṣe ní gọ́. Bẹ́ẹ̀ni wọ́n ní irọ́ ló pa máa fà tẹ́sọ pé lọ gbowó ń káírò irọ́ lẹ pa mọ́ kò dákájọ mọ́ parọ́ mọ́ra wọn jẹ́jọ discuss irọ́ yẹn àwọn bí díẹ̀ ní jáde tó bá ti gbà wọn kan ní ìtọ́sọ yóò mú ti olùkó mọ́ dágbọ́ àwọn yóò ní gbé ìtókù mọ́ lóògùn mẹ́sẹ̀ ráwọn tó ń gbọ́ program lọ́dọ̀ kan lọ́mọ àbí kí náà pé wọn gbọ́ Kutubi wí o wọn gbọ́ Kutubi wí o àwọn òkulẹ̀ nìkan ṣe àwọn oníkan ṣe àwọn yùn ọlọ́run kó kàn ra ọlọ́run bá wa dá wọn padà ọ̀gbẹ́ni yìí mú ti kíní yẹn lálákọ̀ọ́kọ́ gbà tó kọ́ mú ti ẹ̀ para àwọn ọ̀dẹ̀ àwọn arìndìntàn gbọ́ prógámù bẹ́ẹ̀ ní tí wọ́n sọ ni pé Kutubi ti jápa Kutubi ti sá lọ Kutubi must not run ohun òbídà yóò gbélẹ̀ ni wọn ò mọ̀ wípé èèyàn àwọn òpùrọ̀ èèyàn àwọn olómùtì rẹ̀ gbà yẹn wọ́n lọ pàápàá Kutubi ló ti kọ́ tiẹ̀ ni wọn ò mọ̀ pé àwọn olómùtì ó sì ti ń sọ̀rọ̀ tí ò dá pé Kutubi ti jápa Kutubi ti kálẹ̀ kó lè dìbẹ́ǹdì tó sọ yẹn kò mọ̀ pé nìyẹn ló mú tirẹ̀ ara wọn ò balẹ̀ ẹ̀ pé tí ọ̀tọ̀ ọlọ́run ara rẹ̀ balẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ara rẹ̀ balẹ̀ kankan nínú àwọn tó kọ́mẹ́ntì wọn ni Kutubi ti jápa ìkan náà wà tó náà popular báyìí èmi àti òjò níṣù mi dákọ rẹ̀ ìkejì ọ̀kan lọ́mọ ni lónà ni Kutubi must not run o kíní kankan o kò mọ̀ pé Kutubi ò rọ́ọ̀nù ọmọ ìyá wọn ní mú tirẹ̀ gbàtọ́ wá rí pé ó ní mú tirẹ̀ wọn wá sọ́mọ́ ẹ máa farabalẹ̀ kiri o tó ṣe bàjẹ́ lára àwọn fídíà ó pọ̀ jù kán máa farabalẹ̀ lọ ẹni tó wá jẹ́ pé gbogbo ìgbésí ayé etí ẹ̀ irọ́ ní fi ń dìpẹ́ǹdì kí nǹkan wọn sọ fún kẹ́ àbá kìíní gbogbo tẹ́lẹ̀ tí mò ń ṣe látijọ́ yìí ṣebí torí yìí náà mo fi ṣe tá ló ránṣẹ́ torí yìí náà ló fi ṣe kíni torí àwọn olófin ṣe kíni torí àwọn afáàlẹ̀ Yorùbá olófin dà nǹkan rú ló fi ń pa irọ́ lẹ́bí ń pa oríṣiríṣi irọ́ kéèyàn sọ wípé lógo save your soul yẹn kéèyàn sọ wípé kọ́ọ̀tì náà mi gbọ́ rí ní ìrò pé èèyàn lè dáàbì tó bá láyé wà láìtàláì súnmọ́ bí lálẹ́ ìdílé ní ìrò pé èèyàn kan lè dáàbì tó bá mi rò pé irọ́ lè ro ẹnìkan lọ́rùn tó bá rí láyé àwọn èèyàn padà bá no èèyàn lè mọ̀ ṣe bídíà náà kójó lóòótọ́ ẹgbàgbé ẹ̀ èèyàn lè mọ̀ ṣe bídíà náà kójó lóòótọ́ irọ́ náà ni ó mọ̀ pa irọ́ ni ó sì ń pa irọ́ ojúkorojú ó dẹ̀ ń pa irọ́ ó wá múti ó gbogbo tẹ́ẹ̀kọ́ sòsè jẹ́ ó jáde àbá àríkọ́dù gbogbo ẹ̀lẹ́ wọ́n kàn sẹ́jẹ̀ sí mi láàárọ̀ ni pé ìtọ́jú ibi sẹ́lẹ̀ sí mi kémi náà sọ́ra wọ́n lè pè mí náà mo ní wọ́n ti ẹ̀ pé èmi ọmọ Ìbàdàn lèmi yóò kàn gbọ́tà rí ẹ̀ ni èmi ò lè sọ̀rọ̀ síbi tẹ́yìn sọ̀rọ̀ dé níta ti kọ́ tiẹ̀ dànù èmi ò kẹ́lẹ́ bí mi kẹ́sìn rẹ̀ nìkan tó pọ̀ wọ́n ní mọ̀láyíkà wọ́n tún sàlàyé wípé ẹni yẹn ò sọ pé mọ̀láyíkà wọ́n láwọn ò gbọ́ngbà tábà àbọ̀kùtù sọ pé àwọn ò gbọ́ngbà àbá Saheed Shittu sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n wọ́n ní ó sọ bẹ́ẹ̀ wọ́n níbo ló ṣe sọ wọ́n ní lóòótọ́ kiri kó dákọ̀ mọ̀láyíkà ṣùgbọ́n sọ pé mi àwọn dẹ̀ fẹ́ mi yẹn sí mọ̀láyíkà wọ́n níbo ló ṣe bá tu sí pé mọ̀láyíkà ni gbogbo ẹ̀ wọ́n lọ́pọ̀ mi. múlẹ̀ nìkan wà pé àwọn ti ẹ̀ try ibi tó ṣe bá sọ̀rọ̀ dín nǹkan wọ́n try
àkọ́kọ́ lálà sí gbogbo wọn náà bí àṣà àwọn aráàlú máa lálà sí gbogbo yín kẹ́ lálà sí yín dànù nígbà mọ̀ pariwo kíní kankankan à ń jẹ́ ìkúrọ̀ ọ̀ràn kò tán láwo ẹ̀yin ń bídà yẹ kọ̀ ẹ tún wá ń gbọ́n wẹ̀ sí ẹ̀ ń gbọ́n wẹ̀ sí ẹ̀ ń gbọ́n wẹ̀ sí torí àwọn bàbá lẹ fi ń ṣe kíni táwọn bàbá ìyá àwọn bàbá àránú yín tán sọ wípé téèyàn bá yín nílé ojúlé méjì ó ti mú kan mọ́ lọ ó ti mú kan mọ́ kan lé ó ti ṣẹ́ náà ọba ni ẹgbẹ́ àwọn sábà tó lọ sáwọn náà ṣé wọ́n ń ṣẹ́ náà kan tó lówó ni ẹbí ọmọ bẹ́yìn ṣe mọ́ sọ̀rọ̀ bí ẹ̀ẹ́dẹ̀ nílé gbé àwọn bàbá yín àwọn bàbá ìyá yìí ẹgbẹ́ àwọn bàbá yín náà wá síta rí ìwọ ọ̀kan lọ́mọ yẹn gbé àwọn bàbá yẹn wá síta rí ńjọ́ kan irú àwọn bàbá tó ń sọ̀sọ̀kúsọ yẹn gbé wọn wá síta kó sọ pé kí ni yóò bẹ̀ sí mú gbé wọn ńjọ́ kan wò kárí ná àwọn ọmọ kò torí ẹ̀ tí ló fi ń ṣe but I don't blame you. Okay, tell me, what do you even understand about this Islam, this religion? If not this social media, tó kàn hype ọ̀kan lọ́mọ. Wallahi, tallahi, ọ̀kan lọ́mọ knows nothing about this religion. He knows nothing. But kí la fẹ́ ṣe social media, ó ti hype everybody. Ọkà kéwà kàtí ni. Ó ti social media ti hype everybody. Wọ́n máa pariwo Saheed Shittu òkè o, Saheed má bínú mo sì lo Saheed Shittu o, Saheed Shittu òkè kíní kò sí kíní kan. Kèé sọ̀rọ̀ àbòsí o, kèé sọ̀rọ̀ pé ní yìí ń pèpè sí òdòdó bá ti mọ́ sọ o. Kéwù àbá Saheed Shittu. A1 ni lẹ́gbẹ̀ẹ́ F90 ọ̀kan lọ́mọ. A1 kátọ́ ká fẹ́ gbé síbi àwọn bá A1 ni lẹ́gbẹ̀ẹ́ F90 ọ̀kan lọ́mọ. No, tẹ́ bá fẹ́ ká bá yín sọ̀rọ̀ àbá yín sọ tọrọ ká fẹ́ gbó tọrọ. But kí ni ìmọ̀ tó mọ̀ ṣe yín? Bàbá ìmọ̀ tó mọ̀ ṣe yín ọ̀kan lọ́mọ bó o. Social media ní náà tó bá jẹ́ wípé kò bá sí social media pé bóyá ó ní péjì tó ti ń sọ̀rọ̀ tẹ́rù báwọn kó wà fẹ́ ṣe lẹ́jọ́ ta gbangba ní tí wọ́n wà ìbátí ọ̀kan lọ́mọ àlọ́hùnmọ̀ yìí lá tó bá yà jẹ́rọ àwọn èèyàn bíi tiẹ̀ ló kù àbí ó lè kọ́ mọ́sálásí kò bí rẹ̀ sí mọ́ mu ẹnìkan kọ́ mọ́sálásí ó lòun wà fà tó mọ kéwú ọ̀kan lọ́mọ ló wà kù tí wọ́n wà mú subhanallah. ẹ gbàgbé ẹ mọ sẹnu yín dèdè síbi láfẹ́ mọ la inú yín ẹ mọ lẹ́nu dèdè síbi lẹ́tà gútẹ̀ ń gbé káàkiri ewéjìrìtà ìtẹ́mi sí ìsọ̀rọ̀ Sheikh mọ́lẹ̀lẹ́ àyìnkẹyọkan ni ìkẹyọkan lèmi rí sọ̀rọ̀ ìkẹyọkan péré ni òun náà ni wípé tí bàbá àwọn èèyàn bá ṣe ìyá Aisha radiyallahu ta'ala anha nígbà táwọn èèyàn sọ̀rọ̀ tí ò dá nípa Abubakar àti Umar ìyá Aisha bá sọ̀rọ̀ kan wípé olóòmọ nífẹ̀ẹ́ Abubakar àti Umar pọ̀ àwọn èèyàn yìí wọ́n sì ṣe dáadáa láyé wọ́n tún wá kú tán tó ti bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀tò fẹ́ jẹ́ kí ládàá wọn ó dúró ó tún wá gbé àwọn kan dìde kan máa sọ̀rọ̀ wọn láì dá irú ẹ̀ náà jẹ́ kí wọ́n lẹ́yà gbogbo ọlọ́tò ń parí sí báyìí wọ́n kàn gbádùn sí olóore rẹ tó bá jẹ́ ògbìdà kìámọ̀ ni wọ́n kàn kó lọ́dún sí olóore rẹ tó bá jẹ́ ògbìdà kìámọ̀ ni wọ́n kàn kó lọ́bẹ̀ mọ́ sọ́lọ wàhálà tọ́dọ́ tiẹ̀ wọ́n kàn kó lọ́bẹ̀ gbogbo tó ìmọ̀yẹsẹ́ tí ẹlòmíì náà ti ṣe tó tún dọ́rọ̀ mọ́ràn ìwọ kan wá lọ gbé ẹnìkan náà ní sọ tìyín náà fún mi ò wo program gbogbo wọn mọ́ wọ́n kan wá lọ gbé lẹ́tà ó wá kà lórí prógrámù ó wá ṣe kíní kan ó wà ní lẹ́tà tèmi rí ni o wọ́n sọ fún mi ni o wáyì tó ò lè ṣe findings before kó o tó gbé jáde ṣé wọn lè fọ́ọ̀jì kíní ni ṣé ìkan sọ̀rọ̀ fọ́ọ̀jì ni ibo lẹ́yìn ti rí ṣé ṣé ìrọ̀lẹ́ lọ gbé jáde ní àbáwọ̀ ara káyọ̀ tẹ́ parọ́ pọ́n sẹ́ndì ẹ̀sìn náà gbé jáde ọmọ ìtẹ́ni yìí lọ́lá ó dá lọ́lá nìyẹn kò sábúrú mbẹ̀ ìmọ̀ àti mo ní alákọ̀ tí ìwà ti bí nìka ìta lọ ìbẹ̀rẹ̀ àti kọ́kọ́ jọ pàdé rí láyé nìka ìta lọ láìpẹ́ yẹn pákọ̀kọ́ jọ pàdé rí láyé ìjọ tó kọ́kọ́ jọ pàdé nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sí àkíkọ́ ọmọ wọn tá a lọ síbi nìka wọn yẹn torí ìmáàmù tí wọn aládùúgbò wa ni ọkọ ọmọ wọn dàbí mo sọ ń gbà wọn wá síbi àkíkọ́ ẹlẹ́ẹ̀mejì tá a ti rí láyé nìyẹn kí bá sọ̀rọ̀ pa bóyá wọn fa alẹ́ ní tì ọlọ́run blẹ́sì wọn lọ́run fún wọn lówó bẹ́ẹ̀ náà kó fún wọn náà má parọ́ pé ibo ló ti rówó bó ló ṣe lówó wàhálà ni wípé àwọn èèyàn gángbà mi mọ̀ sú mi téèyàn bá ń jìyà tó ń sọ́fà tí ń gọ̀kadà tí ò lásojú méjì lọ tí ń ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀gbin ẹ̀ níbi wípé wà ìtò òfin sọ́fà yàfà why are you suffering kí ló tẹ̀lé sọ́fà tẹ́kú fẹ́ sọ̀lọ́rin mọ́ pàápàá people wọn ní béèrè o but nígbà tó má ti tẹ́ni yìí bá wá ń gbádùn wọn àmọ́ bí wípé ibo ló ti rówó ó lọ jí ni ó lọ jí ni ó lọ jí ni ó dùn ṣe nìwọ náà dolówó bẹ́ẹ̀ kákínbá náà ṣe ń gbà bí ọ̀rọ̀ jákúnlé ó ní ẹ Saudi náà ló gbowó lọ́wọ́ ẹ̀ ó lọ gbájẹ́ fún Saudi ni kíní kankan ni ó dùn ṣe nìwọ náà lọ gbájú ẹ̀ àsìmọ́ bẹ́ẹ̀ náà ṣe ń kọ lẹ́tà àwọn tó súnmọ́ yín sọ pé iná kọ lẹ́tà Saudi náà lọ́sì lẹ́mọ̀ pa
mo ń defend mùdí mọ́ríkàsì ni o mo ń defend kinní kan ni o àsọpọ̀ òtẹ̀ lè pèèyàn sórí prógrámù pẹ́ni tó bá rí ṣùgbọ́n jẹ́ni yóò mọ̀ náà ó tún wá sọ fún wọn ó wá fẹ́ mọ lú àwọn kinní yẹn ọlọ́run wa rọra mú ọ báyìí ọlọ́run tú ọ láṣìírí ọlọ́òjò orí tó fẹ́ ṣe sí fàáfàá yẹn ọlọ́òjò orí ṣe ọwá tán bí ṣégun náà lẹ́yà lè tó hàn sáwà wọn gbó kankan Cairo wọn ò sẹ́ni tàṣí Cairo ìta táwà rí tó dẹ̀ kọ̀ǹfàmù ní pé lọ fọ́ọ̀jì lẹ́tọ̀ òun náà ni ẹ wá ń gbé káàkiri mistake lẹ́kan ń ṣe ẹ tọ́lọ̀ ń bá fẹ́ gbé ga ẹjọ́ wẹ́wí ò lè gbé wálẹ̀ ooo àwọn míì wà tó ṣe wípé ẹnìkan sọ̀rọ̀ kan lọ́dún kan ó ti pẹ́ ó lọ́nà subhanahu wa ta'ala a tún máa promote èèyàn látòrí ahọ́n ọ̀tá èèyàn irú ìyẹn lásán lẹ́kan sí ọlá tún máa promote ẹlòmíì látòrí ahọ́n ọ̀tá rẹ̀ ọlọ́tún promote ẹlòmíì látòrí ahọ́n kí ni ọ̀tá rẹ̀ ọlọ́sì gbàbẹ̀ yóò tún gbàbẹ̀ promote òun ní tó jọ pẹ́ ìṣe ti yín nù ọlá máa promote ẹlòmíì sẹ̀ látòrí kí ni ahọ́n ọ̀tá rẹ̀ ló kàn máa pa mí láyé sí tún kò kéwú olódo ni kíní kankankan ṣebí tó bá gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀kan lọ́mọ láàmú sọ ni f9 a1 làbáṣà láyé sí tún mo fọlọ́ba búra bó ṣe lọ́kàn mi mo ṣe sọ wallahi mo lè dún wájú ọlọ́ọ̀bá lórí ẹ̀ láàrin àwọn méjèèjì o ẹ má jà ti sọ̀rọ̀ pé nìkan sọ̀rọ̀ òdodo ẹnìkan ń parọ́ o ká sọ̀rọ̀ kéwú gan ní tẹ́sí ẹ̀ ń pè ní kéwú mi sọ pé àbáṣà láyé sí tún mọ kéwú pé àfàgbà ni wọ́n fún kéwú mo ń sọ pé ẹjá jọ compare rẹ̀ láàrin ọ̀kan lọ́mọ àtàbáṣà láyé sí tún wàwà yá àti ẹmú sí mọ́ jáde lẹ́nu brọ́dà wà yìí náà kí sórí pọ́kàn lọ́mọ jẹ́yìn mọ́ máa mìíràn tẹ́ pé wọn ò gbádùn òun lálàáfíà tí sọ pé nìyí ó pe kí ó dáadáa ju àfáṣà ìdí ṣìtù lọ kò sáburú nù yùn àwo rẹ̀ ṣe báyìí báyìí ṣùgbọ́n ká pé láàrin ọ̀kan lọ́mọ àtàfáṣà ìdí ṣìtù gbàgbé ọ̀kan lọ́mọ f9 lónìí kò lè wọ yunifásitì pẹ̀lú ẹ bó ṣe jáàmù yóò mọ fẹ́ẹ̀lì lórí kinní yẹn nǹkan òwe sábà sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ẹ máa lo kinní náà ẹ máa lo kinní ọ̀rẹ́ mi kò sọ wípé mọ́ dìdí yù ẹni kinní ọ̀kan lọ́mọ ẹ máa lo kinní ẹ máa lo kinní ẹ máa lo kinní ẹyẹ pa irọ́ mọ́ irọ́ yìí ti pọ̀ jù kọ́tì ní saviour sologo ẹjá kóbi tàwọn èèyàn jíń sáré sọ̀tà fún ní geomancy ìsọnù pẹ̀lú Sheikh Imran Eleha náà ni tí mo ṣe rí pé ti Ustaz Abdulhakeem Kutubi ẹ̀ ń gbàtàn pé mi láàrú pé ókè mo gbé àjẹ́ ń sọ̀tà fún geomancy ìsọnù náà ọ̀kan lọ́mọ wà láyọ̀ náà dáríjì mi kí sì tèbú kò sínú ẹtí mo lè mọ tẹ́kì pé kéèyàn mọ tẹ́kì èèyàn serious èmi kí lọ́kàn lọ́mọ sọ tí wà mọ́ fún lé sí ọlọ́mọdé rí torí pé mo kẹ̀rí pé léyìí wà glenn irọ́ ẹ ti lágbára jù ní èmi wà náà tó mọ́ wà fòpin náà wípé káwàsá ní ìṣúmọ̀ mọ̀ sọ lọ̀rọ̀ lórí ọ̀kan lọ́mọ mọ́ gbà yẹn pé no èmi ò sọ fún wọn o mo kàn mọ́ sọ bá mi tàbá sọ mọ́ pé wò torí kí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́nu yìí náà rọrọ̀ sọ tábà sọ̀rọ̀ tán tí ò rí nǹkan kan sọ lórí wọn mẹ́ gbàgbé ẹ̀ nítorí tí ó mọ̀ sọ ní pé happy new year happy molidi nàbí ọlọ́run ṣe mo tún ṣe kíní kan gbogbo tó kù nù president America kan tó ti wọlé gbogbo tó kù nù ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lẹ́ sí ẹ̀ tó lè fi àìpọ̀ ara tọ̀dọ̀ tiẹ̀ nìyẹn kò jù bá ń lọ ẹ wò ẹ mọ́tà fún jọba sì ṣe òun náà sọ wípé òun dáùtù sàtífíkẹ́tì tí ń bẹ lọ́wọ́ Sheikh Imran Eleha ó lóun ò sọ pé kí ni ò bọ́ ó ṣeéṣe kó ṣe pé wọ́n fọ́ọ̀dì ẹni pẹ̀lú àwọn doctors àwọn professors ẹmú tí wọ́n sọ àwọn ìbòbú ti ẹ̀hùn ní Saudi ó ló ṣeéṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ ni ìjẹ́ kí ló dé tó fi sọ tó sọ olóòdù ọwọ́ ara ẹ̀ bó ẹnìkan sọ fún mi bó ti wá ṣe fídíò yẹn ti pẹ́ pé mí tẹ̀tẹ̀ rí ni mo rẹ̀ pé ẹ̀sẹ̀ post ẹ̀ ní òní yìí ni ó nígbà tí mo rí láàárọ̀ bíi 5 hours ago sẹ pé òní náà sì ló máa jẹ́ bá wọn ló ti ṣe ti pẹ́ bóyá wá rí post ẹ̀ ni kò kàn mí mà wá fèsì lórí ẹ̀ náà ó ní ìpèyìn lọ́lọ́dọ̀ ṣùgbọ́n nǹkan tẹ́ ń sọ yí ẹ̀ mọ́ Sheikh Imran Eleha ló ń bá wí gbàtàn fẹ́ takò wọ́n gbà àwọn gan kọ́nà fẹ́ takò àwọn kan takò yèèpẹ̀ generally tí wọ́n ní wọ́n ṣe kí ni o wọ́n takò yèèpẹ̀ generally nítọ̀dọ̀ tí wọ́n ní o wọ́n wá sọ̀rọ̀ débi àyà kan ní Kùránì ẹ̀yin tẹ́ bá ní Kùránì lọ́wọ́ fẹ́ kẹ́ bá mi ṣí àyà nítorí tọ́lọ̀ àwọn tó mọ́ dùn mí ni wípé ẹ̀yin oní fídíà pàlàpàlà yìí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó lágbára ni o wallahi ìmọ̀gbọ́rọ̀ tó lágbára ni tó máa prúfẹ̀ fún nìsín torí bó fẹ́ tapà wọn ó sì lọ forí ẹ̀ sọ nǹkan mi tó ṣe wípé ó lè jẹ́ kó rí pa àwọn lọ́dọ̀ náà ọba
àwọn ló fẹ́ bú ṣùgbọ́n àwọn míì ló tún ń bú mọ́ wọn lára tó mọ̀ ẹbí tó rò pọ̀ ń bú àwọn wà lọ́yìn ó bú àwọn sàbí náà mọ́ wọn ó bú Abdullahi ibn Mas'ud ó bú Abdullahi ibn Abbas àtàwọn míì náà bó ṣe ń pe Sheikh Imran Eleha lólódò yẹn òun náà ló ń pe àwọn yẹn náà lólódò wọ́n sọ pé òwúlẹ̀ sọ pé ìpín lólódò ó ní wọn àmọ́ nǹkan tán sọ wípé wọn àmọ́ tán sọ pé wọ́n fọ́ọ̀jì tàfíkẹ́ẹ̀tì wọn ni ẹnìkan ní tẹ̀bọ̀ jíọ́másì ní ọkùnrin tó lè fi jíọ́másì rẹ̀ wá wípé bóyá fọ́ọ̀jì àbí wọn fọ́ọ̀jì olóòmọ̀ ẹ bá mi sí àyà 40 nínú Suratul A'raf ibi tọ́lá ti sọ wípé innal ladhina kadhabu bi ayatina wastakbaru anha ọlọ́ni gbogbo àwọn tó bá parọ́ gbogbo àwọn tó parọ́ máa yàwó ọlọ́run ọba pátá wastakbaru anha tó tó wá sí mọ́tòmọ́tò nípa ayọ̀ ọ̀hún la tufattahu lahum abwabus sama ọlọ́ni àní sílẹ̀kùn sánmọ̀ fún wọn o wọn ò ní wọ sánmọ̀ o wala yadkhuluna aljanna wọn ò sì ní wọ aljanna hatta yalija aljamalu fi sammil khiyat ọlọ́ni wọn ò ní wọ aljanna o hatta yalija aljamalu fi sammil khiyat o lè pè bẹ́ẹ̀ tó lórí fi sammil khiyat ìlú ẹ kí n pè so mọ̀ pé wò mọ̀ kéwú ọ̀ sí mọ́ tajwidi mo lè pè tọ́bí kí n pè tó kò lè yí ọjù bá lọ sọ́ọ̀mọ̀ wọ́n sọ tó bá ti mọ̀ kí wọ́n sọ ní wípé Sheikh Imran Eleha wá tú sí wípé wọn ò ní wà lùjẹ́nà àyàfi tírákùnmí bá lè wọ inú ihò abẹ́rẹ́ ó wá lólódò ni wọ́n ó ní wò mọ̀ nǹkan tí wọ́n ń tú odidi àfáà ó ní ìsọ́pọ̀ wọn lè ṣe mistake abàdà pé sí máa sùn ẹ̀wọ̀n sí máa sùn ṣùgbọ́n lórí ilé tó sọ ìpòrọ́ ni owó gangan lólódò ìwọ gangan kí ni o ìwọ gangan òun lólódò pẹ̀lú pẹ̀kúpẹ̀ tó ń pè wọn hatta yalija aljamalu fi sammil khiyat ó ní ìtàn sọ yẹn ó ní wọn ò mọ̀ ó ní wọ́n gbé gbági ẹ̀rẹ̀ sọ pé kí ó ń Saudi ó ní mo dáàtù sàtíkẹ́tì yìí ó ṣe é ṣe kó ṣe pé fọ́ọ̀jì rẹ̀ ni ọmọ sọ bẹ́ẹ̀ fún Sheikh Imran Eleha lóòótọ́ èmi gbọ́ wọn sọ fún mi mo fi tí ara mi gbọ́ ni o ṣùgbọ́n àfóníjọ́ má sì sọnù òun wá ní ìtumọ̀ rẹ̀ ni wípé hatta yalija aljamalu fi sammil khiyat ó nítorí wípé bó láti mọ̀ sọ pé tí ràkúnmí ò fi wọ ihò abẹ́rẹ́ ìbáṣepọ̀ wo ló wà láàrin ràkúnmí àti ihò abẹ́rẹ́ ó nítorí wípé ọlọ́run ọba tẹ́ rí yẹn subhanahu wa ta'ala kò lè lórú yẹn láti fi ṣe kí ni o láti fi ṣe àpẹẹrẹ òun sọ fọ́lọ́run tí ó fi ṣàpẹẹrẹ tí bá ní kí n kórú ẹ̀wà fún wọn lápẹẹrẹ àyàrí ọjà tí ó rò pé kò bá àwọn ṣùgbọ́n ló bá mọ̀ nǹkan tí ń sọ màá ṣàlàyé ẹ̀fọn kò yí ọ ni irú wọn lèmi ìsọ̀rọ̀ nǹkan tó mọ̀ sọ̀rọ̀ àkúdà yà kankan ìsọ̀rọ̀ parun yín ìbá ní kí n kó àpẹẹrẹ irú ẹ̀ tó pọ̀ wá ṣùgbọ́n púrógàmù yẹn mo ti pẹ́ kí n tó padà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó rọra ṣẹlẹ̀ níwájú mo rò bóyé so ẹ wá mọ gbọ́ ó lólódò ní Sheikh Imran Eleha ó láì mọ kí ó ń dá wọn láàmú ẹ mọ táìtù ọ̀rọ̀ ni kéwù àwọn bàbá yín olódò yàwó àwọn bàbá yín olódò àwọn bàbá yín ò lè kọ́ ọ ní tó ń sọ ẹ̀ náà tó bá gbé tó bàbá yín wá kọ́ gẹ́gẹ́ ló ń sọ wà lọ́ọ̀mù fọlọ́mù lódò àwọn gẹ́gẹ́ lólódò àwọn gẹ́gẹ́ lólódò sórí tó wá ń sọ jẹ́ wá sọ fún ọ áyà yẹn àwọn àfáẹ̀sìn tẹ́rí Sheikh tú sí wípé hatta yalija aljamalu fi sammil khiyat títí tí ràkúnmí ò fi wọ ihò abẹ́rẹ́ ìtọ́lọ́ sì fẹ́ jẹ́ ká gbọ́ ibẹ̀ ni pé kò rọrùn kí ràkúnmí ó wọ ihò abẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni ò ṣe ní rọrùn káwọn òpùrọ́ máa yọ